Ìtàn ṣókí nípa Oladeinde AbdulAfeez Isola. Oladeinde Isola jẹ́ oníṣòwò, onínúure, olùkọ́ èdè ní ilé-ẹ̀kọ́ Confucius Institute àti olùkọ́ àgbà ní ilé-ẹ̀kọ́ Abli Chinese Language Institute. Wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹmọ ní Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Isola, gẹ́gẹ́ bí àwọn òbí rẹ̀ ṣe máa ń pè é, lọ sí ilé-ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Èkó àti Èkìtì. Ní ọdún 2013, Isola wọ ilé-ẹ̀kọ́ Yunifásítì Èkó Lákọ̀ọ́kà láti kọ́ ẹ̀kọ́ èdè Chinese. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó kọ́kọ́ kọ́ èdè náà ní àwọn yunifásítì orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló fún wọn ní àǹfààní láti kọ́ èdè náà ní Yunifásítì Soochow lórílẹ̀-èdè China fún ọdún 2. Láàárín ọdún yìí, arákùnrin Isola ṣe àṣeyọrí lórí ẹ̀kọ́ rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n tún kó ipa ribiribi nípa ṣíṣe iṣẹ́ àtinúwá nínú ìlú náà. Wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ AIESEC ní ìlú Suzhou, níbi tí Isola ti ní àǹfààní láti ṣiṣẹ́ ìfaraẹnijìn níbi àpéjọ ńlá láàárín ìlú náà àti ní agbègbè rẹ̀. Ní kété tí Isola padà sí orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n kó àwọn ọ̀rẹ́ wọn 4 jọ láti dá ilé-iṣẹ́ ìtajà sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára tó ní ṣe pẹ̀lú títa ohun ẹ̀ṣọ́ aṣaralóge. Wọ́n pe orúkọ ilé ìtajà náà ní Fambia Mall Limited. Ilé ìtajà yìí sì ń gbèrú sí i. Ní báyìí, wọ́n ti ń ta ohun èlò aṣaralóge fún àwọn alágbàtà kéréje. Ìdí tí wọ́n fi dá ilé ìtajà náà sílẹ̀ ni láti lè jẹ́ kí a máa rí àwọn ohun èlò aṣaralóge rà ní owó pọ́kú. Látàrí ìfẹ́ tí wọ́n ní sí iṣẹ́ ìfaraẹnijìn, arákùnrin Isola darapọ̀ mọ́ àjọ Lead Instructor African Foundation. Èyí ni àjọ tó ní ìfẹ́ ará ìlú lọ́kàn. Ohun tí wọ́n gbájúmọ́ ni ọ̀nà láti mú ìrọ̀rùn bá àwọn agbègbè tí nǹkan kò rọgbọ fún nípa pípèsè ètò ẹ̀kọ́ tó yè kooro, ètò ìwòsàn tó múnádóko àti ìdàgbàsókè àwùjọ. Àjọ yìí ti mú àyípadà bá ọ̀pọ̀ ènìyàn nípa ṣíṣe àtúnṣe sí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ìpèsè ẹ̀jẹ̀ lọ́pọ̀ yanturu fún àwọn ilé ìwòsàn ìjọba ní ìlú Èkó. Àjọ Soochow Africa ti pín oúnjẹ àti ohun amáyédẹrùn fún àwọn ìdílé tó kù díẹ̀ káàtó fún ní ìlú Èkó, pàápàá jùlọ lásìkò kòrónà yìí. Nípasẹ̀ iṣẹ́ yìí, Isola ti kó ipa ribiribi nínú mímú ìrọ̀rùn bá ìdílé tó lé ní 1,000 ní ìlú Èkó. Láìpẹ́ yìí ni àjọ ọ̀dọ́ ìṣọ̀kan ilẹ̀ Áfíríkà gbé òṣùbà káre láyé fún àjọ náà. Ní ọdún 2017, Oladeinde Isola kẹ́kọ̀ọ́ gboyè nípa ṣíṣe ipò kíní nínú èdè Chinese ní Yunifásítì Èkó Lákọ̀ọ́kà. Wọ́n ṣiṣẹ́ ráńpẹ́ pẹ̀lú Confucius Institute tó wà ní Yunifásítì Èkó gẹ́gẹ́ bí olùkọ́ èdè Chinese. Ní kété tí arákùnrin Isola parí iṣẹ́ àgùnbánirọ̀, wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ni, ìwádìí ṣíṣe àti iṣẹ́ ìgbọ̀fọ̀ ní pẹrẹwu. Ní báyìí, Isola jẹ́ olùkọ́ àgbà ní ilé-ẹ̀kọ́ Abli Chinese Language Institute, níbi tí wọ́n ti ń kọ́ àwọn olùkọ́. Wọ́n sì tún ṣèrànwọ́ fún àwọn ilé-ẹ̀kọ́ aládàáni tó wà ní ìlú Èkó láti ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ tó ń ṣe ìgbélárugẹ èdè àti ìlànà kíkọ́nilédè. Ọ̀rọ̀ ìyànjú: kò sí ohun tí kò ṣeé ṣe. Bí ó tilẹ̀ wù kí ojú ọ̀nà náà le koko tó, wá ìmọ̀ kún ìmọ̀, ó sì di ẹni pàtàkì bí o bá fọkàn sí i.